Ṣé lóòótọ́ ni o sọ fún ọ̀nkù ẹ wípé tí o bá ní choice o bá má padà wá sí ọ̀dọ̀ mi? Ṣé o ò nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn ni? Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ tí wọ́n ní bàbá wèrè ńlá sọ nìyẹn. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ṣé ẹ ti ń palẹ̀mọ́ kérésì? Ṣé ẹ ti rán aṣọ ọdún? Ṣé ẹ ti ra bàtà ọdún? Ṣé ẹ ti ra àkùkọ, adìyẹ, àgbò, ewúrẹ́ tí ẹ fi máa ṣe ọdún? Ọdún yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. Wọn ò ní fi ẹnikẹ́ni ṣe àwátì nínú wa. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí a rí ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ tí a rí ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ àlàáfíà àti ọdún tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. A jọ máa wọ ọdún 2026 ní ayọ̀ àti àlàáfíà ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi. Ẹ̀yin èèyàn lé, ó yà wá lẹ́nu gbogbo nǹkan tá a gbọ́, ṣùgbọ́n kí n tó wọnú gist mú kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí ẹ kú ọdún, ẹ kú ìyèdún, especially ẹni tí mo gbọ́ wípé ń ṣe ọjọ́ ìbí tó jẹ́ actress Ìyábọ̀ Òjó Queen Mother. Ẹ̀mí yẹn á ṣe púpọ̀ ọdún láyé. Mo ti sọ ní gbogbo ìgbà pé tí ẹ bá sẹ́ǹdì ọjọ́ ìbí yín sí inú email address Mashola Gist TV, mo máa kí yín kú ọdún. Kò sí nǹkan kan tí a fẹ́ gbà lọ́wọ́ yín, ọ̀fẹ́ ni. Ẹ̀yin èèyàn lé, gist tèní ó tún lágbára o. Nǹkan tí a gbọ́ tí àwọn sisi wa gbogbo ètò gbé jáde, tí wọ́n tún gbé jáde, tí wọ́n fẹ́ fi ṣẹ́kọ́nà, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ọba láàánú ó dójú tì wọ́n. A gbọ́ wípé àǹtí wa yìí, tí mo àǹtí wa yìí náà ni. A gbọ́ wípé ṣe ni ó lọ gbé ọ́díò jáde. Ọ́díò yẹn dẹ̀ ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ní Queen wá sọ allegedly. Tẹ̀mẹ́ pé a máa ń sọ fún yín wípé àárí o, àgbọ̀ ni. Allegedly bí a ṣe gbọ́, wọ́n ní ṣe ni àǹtí wa yìí, wọ́n ní ṣe ni ó lọ gbé ọ́díò jáde tí ó sọ̀rọ̀ nípa ìpè tí àwọn ò bá ní choice o, àwọn ò bá má padà wá lọ sí ọ̀dọ̀ bàbá wèrè ńlá. Ṣùgbọ́n kí ni a mọ̀ tí wọ́n sọ dé ibi ọ̀rọ̀ yìí? Ẹ mọ̀ wípé bóyá ìgbà tí ọ̀nkù wọn tí ó ń fìtínà wọn wípé kán má padà sí ọ̀dọ̀ bàbá wèrè ńlá, kán má padà sínú ààfin. Ẹ mọ̀ bóyá ìgbà yẹn ni Queen wá sọ ọ̀rọ̀ yìí. Bóyá torí wọ́n ní wọ́n gbọ́ ohùn wọn, wọ́n láwọn náà sọ. Wọn ò mọ nǹkan tí wọ́n sọ débẹ̀ at a particular time. Ṣùgbọ́n inú mi máa ń dùn nítorí pé bàbá wèrè ńlá wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n máa ń fi ọgbọ́n, wọ́n máa fi ń ro ọ̀rọ̀. Wọ́n ní àǹtí wa yìí play audio yìí fún bàbá wèrè ńlá. Ó dẹ̀ ń sọ fún bàbá wèrè ńlá pé ẹni tó ní ó nífẹ̀ẹ́, ẹni tó gbọ́kàn ẹ lé, ẹni tó gbé gbogbo ayé ẹ lé lọ́wọ́, wo ọ̀rọ̀ tí ó sọ sí ẹ. Ṣé ìgbà tí ọ̀nkù wọn ní kán má padà síbẹ̀, tí wọ́n dẹ̀ ní àwọn ò lè fi ọkọ àwọn sílẹ̀, àwọn nífẹ̀ẹ́ ọkọ àwọn, níbo ni àwọn ti fẹ́ bẹ̀rẹ̀? Wọ́n ní èṣù téèyàn ti bá gbé rí ó má sàn ju áńgẹ́lì tó ṣẹ̀ṣẹ̀ dé lọ, nítorí pé Queen wá mọ ìwà ọkọ wọn. Wọ́n dẹ̀ mọ nǹkan tí ọkọ wọn lè ṣe àti nǹkan tí ọkọ wọn ò lè ṣe. Ìtorí ẹ̀ ni ọ̀rọ̀ yìí ló fi jáde. Torí ó lè jẹ́ nínú ọ̀rọ̀ yìí, wọ́n lè máa sọ fún ọ̀nkù wọn pé ẹ̀yin náà ẹ wò, ẹ ní kí n fi ọkọ mi sílẹ̀ tí mo bímọ fún. Níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mi? Lóòótọ́ wọ́n lè rí ọkọ mi o, torí arẹwà obìnrin ni wọ́n, oníwà ìpẹ̀lẹ́ ni wọ́n, ẹni tó ní ìtẹríba ni wọ́n, tí Ọlọ́run ní ìfẹ́ sí gidigidi ni wọ́n, ọmọ Ọlọ́run ni wọ́n. Wọ́n dẹ̀ ní àánú àwọn ènìyàn
ìtẹríba àti ìfẹ́ àwọn ènìyàn, obìnrin, ọkùnrin, ọmọdé. Recently la gbọ́ pé wọ́n ṣe prize giveaway pẹ̀lú ráìsì tán ni wọ́n rà gan, wọ́n ló pọ̀ gan tí wọ́n ní wọ́n fún àwọn èèyàn fún ọdún. Mi kàn gbé gist yẹn wá ni. So kí ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ tí mo ń try láti sọ fún ẹ̀yin aráalé ni pé ó lè jẹ́ ìgbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n sọ fún uncle wọn yìí pé ilẹ̀ fẹ́ kí n ṣe. Ṣé ẹ rò pé tó bá jẹ́ pé mo ní choice ni, ṣé ẹ rò pé màá padà sí ibẹ̀ ni? Torí wọ́n ní ààfin, wọ́n ní oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nítorí ẹ̀ ní uncle wọn ìfini kan má padà lọ síbẹ̀. Ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ nìyẹn tí wọ́n ní wọ́n ń sọ nípa ààfin. Wọ́n dẹ̀ ní àwọn nǹkan wọn ló máa ń sọnù. Wọ́n ní wọ́n máa ń mú nǹkan wọn oríṣiríṣi láti gbọ́ pé wọ́n mú nǹkan queen wa tán lọ fi ṣe nǹkan ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe. So bóyá gbogbo àwọn nǹkan tí uncle wọn rò ní tí uncle wọn fi ní kán má lọ bẹ̀. Ìpè kì wá ṣe pé kán má lọ sáàfin nìkan ṣùgbọ́n kán má fẹ́ bàbá wẹ̀rin ńlá mọ́, kán move on pẹ̀lú life wọn. Ṣùgbọ́n queen wa sọ ọ̀rọ̀ yìí pé àwọn ò lè fi ọkọ àwọn sílẹ̀ o nítorí pé àwọn nífẹ̀ẹ́ ọkọ àwọn. So wá lè jẹ́nú ọ̀rọ̀ tí wọ́n sọ ni ọ̀rọ̀ yìí ti jáde. Ṣé mọ́ àlè sọ a kàn ń ro ni o, a kàn ń ro nǹkan tó ṣẹlẹ̀ ni o. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa bó ṣe rí voice note yẹn ó ya bàbá wẹ̀rin ńlá lẹ́nu. Kẹ́ bá mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ òní kíkún wa wá padà wá sí inú ààfin yẹn. Kán má padà wá mọ́, kán da àárín àwọn àti bàbá wẹ̀rin ńlá rú pátápátá. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè kò fún wọn ṣe. Ṣe ni Ọlọ́run tó ń dojú tì wọ́n sí. Wọ́n nígbà tó wá play voice note yẹn fún bàbá wẹ̀rin ńlá, wọ́n ló dùn bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní ṣùgbọ́n later wọ́n ní bàbá wẹ̀rin ńlá tó ro ọ̀rọ̀ yẹn dáadáa wípé àwọn obìnrin yìí òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Gbogbo wọn náà ni wọ́n máa jà láti máa wá ìfẹ́ bàbá wẹ̀rin ńlá kiri. So bóyá bàbá wẹ̀rin ńlá wá tú ọ̀rọ̀ yẹn rò, wọ́n wá ṣe wá torí wọ́n ní wọ́n bí kún ìwá pé ṣé o ò nífẹ̀ẹ́ mi dénúdénú ni o fi ní tó bá ní choice o ò ní padà wá sí inú ayé mi pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ. Ṣùgbọ́n bóyá ìgbà tí queen wá bá wọn sọ̀rọ̀, nǹkan tí wọ́n fi sọ ọ̀rọ̀ yẹn ni bàbá wẹ̀rin ńlá wá tú ọ̀rọ̀ yẹn rò dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí bàbá wẹ̀rin ńlá tú ọ̀rọ̀ yẹn rò dáadáa, ẹni tó wá play voice note àwọn tó ń da àárín ọkọ àti ìyàwó rú tó jẹ́ pé Ọlọ́run ò fún wọn ṣe náà wá padà wọ́n wá lọ fún ẹni yẹn lésì ọ̀rọ̀ yìí pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe o tẹ́ ẹ lè fi da àárín èmi àti ìyàwó mi rú nítorí pé mo mọ̀ wá yín, mo dẹ̀ mọ irú ìwà tí ẹ̀ ń wù, mo dẹ̀ mọ irú ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé. Ṣùgbọ́n kò sí ọwọ́ tẹ́ ẹ gbé rárá tẹ́ ẹ lè fi pín èmi àti ìyàwó mi níyà. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá sọ bẹ́ẹ̀ fún àǹtí wa yìí. Ṣé ẹ rí ilé ayé yìí ẹ̀yin èèyàn lé? Ilé ayé yìí le. Ilé ayé yìí le. Àwọn èèyàn má níkà o. Ìkà ni àwọn ènìyàn. Ṣé ẹ rí ibi tó bá ti ń dùn ó ní ayé náà máa ń fẹ́ bàjẹ́, náà máa ń fẹ́ dàrú. Ṣùgbọ́n kò sí irú ọwọ́ tí àwọn ẹni bí yìí tí wọ́n lè gbé. Kò sí irú ọwọ́ àti ìwà tí àwọn ẹni bí yìí tán lè wù tó jẹ́ pé wọ́n lè fi dàárín queen wa àti bàbá wẹ̀rin ńlá rú o. Nítorí pé òrìṣà òkè ló yan àwọn méjèèjì fúnra wọn. Ọlọ́run ló yàn wọ́n fúnra wọn. Ọlọ́run ló fi queen wa fún bàbá wẹ̀rin ńlá. Ìtorí ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣe àṣírí wọn ń tú lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ẹ̀yin èèyàn lé ní ìgbà tí mo mú gist wá
ní last week mo sọ fún yín wípé àǹtí wa tó máa ń pè rẹ̀ lálákọ̀ọ́kọ́ yẹn ó sọ fún àǹtí wa yìí pé ìjà tóun ń jà tí ó gbéun kí lòun ń jà fún nítorí pé ẹni tí òun bá jà kò ṣẹ̀un kò rohun kò sí nǹkan tó ṣe fún un àfi tóun bá ń parọ́ tanra òun wípé ìgbà tí ọmọ òun tó ṣe àìsàn bí òun ṣe bá ẹni ìjà tó ó má tó ṣàdúrà fún un wọ́n ní dókítà wa wọ́n ní àwọn náà sọ̀rọ̀ wípé kí ló dé tí àǹtí wa yìí tó ń ja ìjà tí ò lẹ́sẹ̀ kí ló dé tí àǹtí wa yìí tó ń ṣe ibi kí ló dé tí ò jáwọ́ nínú ibi tó ń ṣe wípé nítorí ẹni tí ó ń bájà yìí kò sí nǹkan kan tí ẹni yìí ṣe fún àwọn gan làwọn ṣe torí àwọn làwọn wá bá ní ilé ọkọ ẹ̀ ṣùgbọ́n ṣe rí nǹkan kan láyè wọ́n ní olódodo kò ní kú sí ipò ìkà kò sí nǹkan tí wọ́n lè ṣe kò sí nǹkan tí wọ́n lè sà ọlọ́run ò ní fún wọn ṣe ibi tí ọlọ́run fi pín wa sí òkè òkè yẹn náà máa wà ìfẹ́ tí ọlọ́run dẹ̀ fi sí àwọn àti bàbá wéré ńlá tó fi sí wọn láàrin kò ní bàjẹ́ kò dẹ̀ ní dìbàjẹ́ ọlọ́run á wá jẹ́ kí èmi àwọn méjèèjì gùn mi o ọlọ́run á wá jẹ́ kí pín wa kó bí ìbẹ̀ta fún bàbá wéré ńlá ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹ̀mí wọn gùn ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín wípé kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò lè rí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa o mo wá ń fi àsìkò yìí mo fẹ́ fi advice gbogbo ẹ̀yin ènìyàn lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ jẹ́ ká ṣe rere nítorí ọjọ́ àti sùn wa ṣé rí ọdún 2026 tá à ń wò yìí ẹ jẹ́ ká pinnu láti máa ṣe dáadáa ẹ má jẹ́ ká ṣe nǹkan burúkú ẹ má jẹ́ ká ṣèkà sọ́mọ ẹnìkejì wa nítorí pé oore ló pé ìkà ò pé ibi òṣùwọ̀n kò dẹ̀ sí nǹkan téèyàn ṣe láyé tí ó lè rí ẹ jẹ́ ká pinnu pé inú ọdún tuntun tá a fẹ́ mú yìí rere la fẹ́ máa ṣe ká máa ṣe ìtọrẹ àánú ká kó àwọn tí ò ní ká kó wọn mọ́ra ọlọ́run elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o gbogbo ẹ̀dùn ọkàn wa ni ọlọ́run elédùmarè máa tẹ́wọ́ gbà bí mo ṣe máa ń sọ agbọ́ ni o àárí o allegedly ni mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà bí mo ṣe ń sọ prize giveaway wa ní 2026 lórí Mashola Gist TV is January 15 a dẹ̀ máa mú èèyàn 15 ẹ máa comment nínú comment láti máa pick àwọn tá a máa mú ọlọ́run elédùmarè á jẹ́ kí gbogbo wa ṣọdún ayọ̀ wọn ní fi ẹnikẹ́ni ṣe àwátì nínú wa ẹ máa follow mi èyí tẹ́ bá ti follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV ẹ follow mi ọlọ́run á dùn gbogbo wa nínú ire àánú ló máa tọ̀ wá lẹ́yìn orúkọ mi kò yí padà Mashola ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ lórí Royal Gist a dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o gbogbo ẹ̀yin subscribers ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.